inú wa dùn láti gba yín padà lórí ètò yín ètò wa ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Mo wí fún yín lẹ́ẹ̀kan pé ń gbà bá padà dé pàlejò wa pé ẹni àkọ́kọ́ tí a jọ máa ṣiṣọ́ lójú wọn ẹ̀tí a sì máa sọ lórí níta tí ń ṣàgbéyẹ̀wò rẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Àwọn náà ni ajínrere Olúwafẹ́mi Cephas Akinrodolu tí gbogbo èèyàn mọ̀ sí Baba JP. Baba ẹ máa kú kalẹ̀. Atokun ẹ ṣeun ẹ kúnlé ẹ sì kú iṣẹ́ ẹ kú gbìyànjú. Ẹ bá kí gbogbo àwọn ọmọ Ọlọ́run káàkiri àgbáláyé fún ọkọ̀ ọjọ́ ìsinmi o. Ọkàn tí ń wòran ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi mo kí yín níbi gbogbo tí ẹ ti láǹfààní àti máa wo ìran ètò yìí. Àjọṣepọ̀ ò ní bàjẹ́ lọ́lọ́ọ̀lọ́hùn. Akitiyan kó lè dá fórílẹ̀-èdè wa tí a sì ń ṣe nígbà tí ó bá dáa Ọlọ́run ò ní fi jáká fi wá ṣàwátì o. Àjọ jẹ ọ̀rọ̀ rẹ̀ ni. Àmín. Ẹ ṣeun ajínrere Cephas Akinrodolu. Níbi lọ́sẹ̀ tó kọjá ó níbi tí a fi ẹnu ọ̀rọ̀ jóná sí tí a sì sọ wípé bí Kristi kò bá tí ì dé pé bí Olúwa bá fẹ́ bẹ́ẹ̀ pátú tẹ̀ wájú lónìí tí a sì ń ṣàgbéyẹ̀wò rẹ̀ náà la pè ní ipa Kristẹni nínú ètò òṣèlú àti ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ rí wípé òṣèlú dúró ìdìbò náà dúró. Ìdìbò náà ni ọ̀nà àgbà fi ń yan àwọn tí a fẹ́ jẹ́ kí wọ́n wà nípò láti ṣe aṣojú wa ní ipò ìjọba nígbà tí òṣèlú jẹ́ ọ̀nà àgbà tí a fi ń tò ìlú gẹ́gẹ́ bí ẹ ti ṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá. Mo sì rí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n máa wo pé ajínrere bẹ́ẹ̀ ni Akinyeye yá mọ̀ dáadáa ṣé ìṣe pé bóyá iṣẹ́ ti wà nínú ẹgbẹ́ òṣèlú kan mo fi àkókò sọ wípé mi ò lẹ́gbẹ́ òṣèlú kankan tí mo darapọ̀ mọ́ ẹ sì rí wípé kò sẹ́ni kankan tán tí mo nawọ́ ẹ̀ sókè pé òun ló yẹ láti dìbò fún. Èmi náà sì rò pé ajínrere Cephas Akinrodolu ó ti tó bí ọdún bíi mélòó kan náà díẹ̀ tí mo ti mọ̀ yìí mi ìwà mọ̀ bí ẹ ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan lánàá o. Ẹgbẹ́ òṣèlú kò sẹ́gbẹ́ òṣèlú tó lè yanjú ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà kò sí ẹgbẹ́ kódà gan wọ́n tún pa á kún ni kò sí torí ẹgbẹ́ òṣèlú kan kò yàtọ̀ sí kejì Nàìjíríà. Torí àwọn kan tí wọ́n ta kọ́sọ́pọ̀ òun. wọ́n migrate lásán ni migration ni wọ́n kàn migrate ni. kò sí yàtọ̀ láàrin gbogbo ẹgbẹ́ òṣèlú. tábà ti rí àwọn ẹgbẹ́ òṣèlú tán ti ń búra wọn lórílẹ̀-èdè Nàìjíríà torí pé wọn ọ̀rọ̀ náà kan gbà lọ ni. ṣé rí ẹni tó ń bú ẹgbẹ́ òṣèlú kan lónìí tó ń ṣépè fún wọn tó sọ pé tí ẹgbẹ́ òṣèlú ti bàjẹ́ ti ṣe kí ni ó ti ṣe kó ti ṣe lọ́la ẹgbẹ́ òṣèlú gan ni ó ti gbapò tí o. bẹ́ẹ̀ni ó ń ṣẹlẹ̀ dáadáa ààrẹ tó wí pé tí òun bá ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan ní ìjà kó wọ́n kú ṣùgbọ́n tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni ẹ ṣe púpọ̀ ajínrere nítorí náà á tẹ̀ wájú nítorí pé bóyá torí a rí wípé àkòrí tá a mú wáyé gẹ́gẹ́ bí àṣà àwọn ilé ìbò wọn á ní controversial issue ó fẹ́ dàbí ó lọ́kọ́ ìdí ẹ̀ kìí ṣe gbogbo èèyàn kan ló lára àti gbà á torí pé níbi tí ọ̀rọ̀ ètò òṣèlú tó dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà ló fà á tó fi dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó yẹ kí wọ́n ti jẹ́ ní iwájú gan ni wọ́n ti wá kárí wọn wọnú wọn á káwọ́ gbéra tó dàbí ẹni wípé àwọn ò tiẹ̀ fẹ́ dá sí púpọ̀ tó sì jẹ́ pé àwa Kristẹni torí náà a ò ní ṣaláì má sọ èyí tí ń ṣe òtítọ́ ọ̀rọ̀ ọbẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe wípé à ń sọ wípé kẹ́yìn Kristẹni kẹ́ ló máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú afẹ́jẹ́ káàrin kò yé wa dáadáa irú òṣèlú wo gan ṣé bẹ́ẹ̀ a ti ń sọ bọ̀ pé Kristẹni ó lẹ́tọ̀ọ́ pé àwọn gan ló yẹ kí wọ́n wà nípò òṣèlú láti túlù ṣe ojúṣe Kristẹni ni irú òṣèlú wo gan wá ni ẹ bá àtàmọ́lẹ̀ sáàrin. ẹ ṣeun tá bá ń sọ nípa òṣèlú tí ó jẹ́ ojúlówó à ń sọ nípa ìlànà àṣàkóso ìlú ìlànà àṣejọba tó bá jẹ́ pé lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti sọ́dọ̀fin wípé èèyàn lè kópa nínú òṣèlú láìsí inú pátì ìbámu ti dáa o. àwọn kan dá alábàágbà kan pé kí wọ́n sponsor bíìlì yìí nílé ìgbìmọ̀ aṣòfin àgbà kí wọ́n lè sponsor wípé èèyàn lè dupò borí àlééfà láìsí pé wà ní political party kan. àwa mọ̀ bóyá wọn ò sọ ń pa bíìlì mọ́ ni àbí àwọn tó láfojúsùn rẹ̀ ò tiẹ̀ wá ṣe nǹkan kan pa rẹ̀ mọ́ ni ṣùgbọ́n tán bá ṣe é yọ̀ dà pé kéèyàn lè gbà kó ti di gómìnà kéèyàn lè gbà kó ti lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin láìsínú ẹgbẹ́ òṣèlú kankan láìsínú political party kankan tán bá lè sponsor ru bíìlì yìí tán sọ ọ́ dòfin ìbádá fórílẹ̀-èdè Nàìjíríà ìdí tí mo fi wípé ìbádá fórílẹ̀-èdè Nàìjíríà ni pé àwọn ẹgbẹ́ òṣèlú tó wà lórílẹ̀-èdè Nàìjíríà bí ẹgbẹ́ òkùnkùn náà ṣe ń hùwà òṣèlú kọ́ ni problem Nàìjíríà o àwọn political party gangan ní ìṣòro orílẹ̀-èdè yìí
kí n tún wá ń ṣe political party ní problem Nàìjíríà. torí èèyàn ní bẹ nídìí ọ̀rọ̀ tó lò fi kí n tún wá ṣe political party political platform tí wọ́n ń lò ní ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà. gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí orúkọ pátì ọ̀tán ń lò ń kọ́ níṣòro. kí orúkọ pátì kan níṣòro kì í sì ṣe lógo wọn níṣòro ṣùgbọ́n ìṣòro ni àwọn gangan tó wà nù political party gangan níṣòro orílẹ̀-èdè yìí tí ń bẹ nù gò. irú ẹ̀dá tí wọ́n jẹ́ gan ló fún Nàìjíríà níyọnu. tí a bá sọ yìí pé tánìkan bá sọ pé òun lè darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú A àbẹ̀gbẹ́ òṣèlú B irú àwọn èèyàn bẹ́ẹ̀ à lè bú wọn torí ìwà tí wọ́n ń hù àwọn tí ń bẹ lẹ́gbẹ́ òṣèlú ìwà tí wọ́n ń hù ó lè jẹ́ torí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń sọ wípé òun ò lè darapọ̀ mọ́ òṣèlú nù torí reason yìí lọ́pọ̀lọpọ̀ fi ń condemn òṣèlú ṣùgbọ́n àwọn tó ń torí reason yìí tó fi ń condemn òṣèlú wọn ò get ní tán pẹ̀lú òṣèlú ni ntí ìlànà òṣèlú tó jẹ́ kò yé wọn ni tó bá jẹ́ pé ojú àwọn ẹni bí tí Nàìjíríà ń tọwọ́ wọn dàrú tí ìtẹ̀síwájú ń lọ sẹ́yìn yìí tó bá jẹ́ pé ojú tó fi ń wo politics ni wọ́n gan ò get it right ṣùgbọ́n ojú ibi tá a ti gbọ́dọ̀ máa wò ní pé kí ló ṣèlú gangan kí ni definition òṣèlú kí là ń pè lóṣèlú gan kí lálàyé òṣèlú gan la ti ń béèrè báyìí pé tá a bá ti wá rí i nígbà náà la mọ̀rú ìgbésẹ̀ tó yẹ ká gbé ṣùgbọ́n structure ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà báyìí láì jẹ́ pé o darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú kan o ò lè dupò ìjọba kankan àfi bí wọ́n kàn fún ọ ní political appointment political appointment tí wọ́n ti bá fún ọ ó ti ní gbèdéke tí wọ́n ti wọ̀n kalẹ̀ bóyá wọ́n sọ ọ́ di commissioner àbí wọ́n sọ ọ́ di minister àwọn náà ni ó làlẹ́ ọlọ́wọ́ tó ṣe àwọn ló máa control tó ṣe ń bẹ̀ wọ́n sọ pé ministry wa o a nílò iye owó báyìí tán bá gbèrú iye owó bẹ́ẹ̀ tán gbé jáde ńkọ́ ṣùgbọ́n tí owó tán gbé jáde fún ministry yìí tán jẹ́ kó désàlẹ̀ lọ síbi iṣẹ́ tó fẹ́ ṣe kò sí ní tó fẹ́ ṣe tó bá sọ̀rọ̀ jù wọ́n yọ dànù kó bẹ́ẹ̀ ni irú tí àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà presently tán practice rèé tí ọ̀pọ̀lọpọ̀ sọ pé politics is dirty game it's never a dirty game at all. pé nǹkan dọ̀tí ni nǹkan ẹ̀gbin. ṣùgbọ́n irú àwọn èèyàn tó ń ṣe àti tán practice ni ẹ̀rù fi ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ pé kìrìsìtẹ́nì ò lè darapọ̀ mọ́ ṣe dáa lè bú wọn tó bá jẹ́ pé aspect yìí ni wọ́n ń gbà wo òṣèlú tó bá jẹ́ pé ojú tó ń ṣe lọ́wọ́ náà fi ń wò á lè bú wọn ṣùgbọ́n wọn fúnra wọn ò gẹ̀ẹ́tì ẹ̀ tó. ọ̀dà ní ìsìn ẹ ti ṣàlàyé fún ẹ ti já mọ̀ pé irú òṣèlú gan tí à ń fẹ́ pé kì í ṣe léyìí tí orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe léyìí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. èyí tó ń ṣe lọ́wọ́ yìí òṣèlú olè jàgùdà àìláàánú jìbìtì ẹ wo ìgbà tí ò tiẹ̀ tí ì sóṣèlú rárá tí ó jẹ́ pé ológun ló sì ń ṣèjọba Nàìjíríà ẹ wo àwọn ààrẹ tó ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo iye owó tó ń kó pamọ́ owó tí General Sani Abacha tó ti kó jáde kúrò lórílẹ̀-èdè yìí wọ́n ń sọ ambassador Amẹ́ríkà sílẹ̀ Nàìjíríà ó ń sọ nílọ́lọ́ yìí wípé ó ti tó 334.7 million dollar tí General Sani Abacha tó kó lọ wọ́n tún fẹ́ dá àná dá 20 million naira padà 20 million dollar míì padà báyìí irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ló padà wá kágbádáwọ̀ tán ṣe olóṣèlú lónìí ṣebí ti General Sani Abacha nìkan la ń sọ tó ti kú àwọn tí ò tí ì kú tó wà láyé tó sì wà ní ìjọba Nàìjíríà ńkọ́ irú òṣèlú tán practice yìí kò lè jẹ́ kí Nàìjíríà tẹ̀síwájú ṣùgbọ́n òṣèlú wípé nǹkan da gẹ́gẹ́ fẹ́ tún ṣe n tí ò da yìí afẹ́ kí ara ó tu aráàlú afẹ́ kí ara ó tu ọ̀hún ṣebí nínú àwọn tó wà ní òṣèlú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí a rí àwọn kan kó jẹ́ pé nígbà tí ìjọba ò tí ì bọ́ sọ́wọ́ wọn tí wọ́n ń pẹ̀gẹ̀ ìjọba tó wà lórí àlefa tán sọ wípé èdè dọ́là kan pé ó ti di 125 naira ó ti di 120 naira kú wípé ìjọba wọn ò máa ń ṣe ìgbà tí ìjọba wọn á kú lórí àlefa táwọn wà ń jọba báyìí lójú ẹ̀mí wọn ni dọ́là di 710 ṣùgbọ́n wọ́n dákẹ́ wọ́n sì wà ń jọba wọn báyìí irú àwọn ẹ̀dá burúkú báyìí ló ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà olóhùn practice politics Nàìjíríà. àwọn tí wọ́n sọ wípé ká fún wọn ní bí oṣù bíi 6 pé iná wa pé yóò dúró dáadáa tá a sì ti lò bí ọdún bíi mélòó kan báyìí bí ọdún bíi 7 àtààbọ̀. ẹni tó sọ pé ìjọba tó bá wà sensitive pé tó bá ní nǹkan ṣe pé láàrin oṣù 6 iná orílẹ̀-èdè Nàìjíríà ó dáa ṣùgbọ́n lónìí báyìí láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí ẹ wo bí tá a dé wọ́n sì máa ń jọba wọn ò sì lè sọ̀rọ̀ mọ́ o irú àwọn ẹ̀dá tó ń practice òṣèlú Nàìjíríà nù. pé láàrin ọdún bíi 2 pé ìgbésùmọ̀mí pé wọ́n wà yóò dohun ìgbàgbé
àṣì lọ́dún bíi 2 àtààbọ̀ báyìí àṣírí nǹkan. Boko Haram ti bí bandits ti bí kidnappers àti oríṣiríṣi irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ sì wà ń jọba yìí tí wọ́n sì lè sọ̀rọ̀ mọ́ báyìí. tán sì wà nínú gbogbo ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan yìí àti èyí tó wà níjọba lọ́wọ́lọ́wọ́ kò sí ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà àti èyí tí ò sí níjọba. kò sí ẹgbẹ́ òṣèlú tí wọ́n ẹ̀dá bẹ́ẹ̀ wà wọ́n migrate ni. ó dáa ẹ jẹ́ n wá béèrè bó bá wá rí bẹ́ẹ̀ ṣé ká wá ní kí kìrìsìtẹ́nì náà kúkú wá káwọ́ gbéra pé kì í ṣe ibi tí wọ́n lè lọ àbí ṣé kìrìsìtẹ́nì náà ṣé wọ́n lè sọ wípé lè jẹ́ kórílẹ̀-èdè yóò máa lọ bí eléyìí o àwa ò jígìrì sójúṣe wa o gbọ́n bá náà wọ́n fẹ́ jígìrì pé a fẹ́ ojúṣe wa padà láti ṣe ọ̀nà wo àgbà á ṣe bóun ni kìrìsìtẹ́nì ṣe wá lè wọnú òṣèlú tí òfin ní kẹ́rẹ̀ bára rẹ̀ báyìí. ẹ ṣeun ṣẹ́rí pẹ̀lú bí ibi tí nǹkan tó dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn àtúnṣe kọ̀ọ̀kan èjèèjì tó ń ṣẹlẹ̀ yìí kìrìsìtẹ́nì ò gbọdọ̀ káwọ́ gbéra wípé orílẹ̀-èdè Nàìjíríà bó tiẹ̀ bàjẹ́ kò kàn mí bí ìdìbò bàjẹ́ tó nídìí ni ó dà orílẹ̀-èdè Nàìjíríà ti gbogbo wa ni gbogbo ojúṣe tó yẹ ká ṣe agbọ́dọ̀ ṣe àkọ́kọ́ kábẹ̀sí ń ṣí àwọn èèyàn wa níyè àwọn èèyàn tó yí wa ká kábẹ̀rẹ̀ sí ní níyè láti ní ìdílé wa bó ló ti yẹ kí ìṣèjọba àlù rí ìlànà àṣàkóso bó ló ti yẹ kó rí kábẹ̀ látòrí àwọn ọmọ wa torí àwọn tí ń da Nàìjíríà rú lónìí ìdílé kan náà ti jáde àwọn ẹ̀kọ́ kan náà sì gba ẹ̀kọ́ ọ̀kánjúwà ẹ̀kọ́ àjẹkì ojú kòkòrò àìnítẹ́lọ́rùn tí wọ́n ti kọ́ láti bẹ̀rẹ̀ láti kékeré náà náà gbé dé ìjọba yìí mo ti rí ọ̀dọ́ tí èso olóṣèlú rárá tó sọ pé pé tó bá di sínétọ̀ lónìí owó lòun fẹ́ kó jẹ mo ní kí ló dé olówó lòun fẹ́ kó jẹ. àwọn tí aṣáájú ẹ̀wẹ̀ mọ́sá rí pé. ẹ̀wòrú mentality ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti wò pé tá bá ti lè di olóṣèlú báyìí pé ọ̀nà àti là ọ̀nà àti lówó ni wọn ò rí gẹ́gẹ́ bí ọ̀nà ojúṣe àti wọn ò rí gẹ́gẹ́ bí ọ̀nà àti ṣiṣẹ́ sí ìlú. bẹ́ẹ̀ni wọn ò ta ní tiẹ̀ sí ìlú. mentality yìí àwọn alágbẹ́rẹ́ sí orient àwọn èèyàn ká máa yí padà. à ń sìn ìlú ni. à ń ṣiṣẹ́ ìsìnlú ni kí ló fà á táwọn olóṣèlú tán bá dìbò fún olóṣèlú kan lórílẹ̀‐èdè Nàìjíríà náà àwọn olóṣèlú tó wà lọ́dọ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kí ló fà á tán bá dìbò fún wọn wọlé tí wọ́n lọ sórí rédíò lọ́dúpẹ́ kí ló fà á tí wọ́n fi lọ sórí tẹlifíṣàn lọ́dúpẹ́ pé ẹ̀yin aráàlú adúpẹ́ lọ́wọ́ yìí o wípé ẹ dìbò fún wa o ṣé wọ́n lẹ́tọ̀ọ́ àti dúpẹ́ ṣá ìwọ tá a fiṣẹ́ lé lọ́wọ́ láti ṣiṣẹ́ sí ìwọ ń dúpẹ́ kí ni ìdí ọpẹ́ wọn ìdí ọpẹ́ wọn ni pé mo dúpẹ́ fún mi láǹfààní láti sọ mọ̀lẹ́bí tèmi di ọlọ́lá o ìdí ọpẹ́ wọn nu bí ò bá jẹ́ bẹ̀ wọn ò nílò àti dúpẹ́ lọ́wọ́ wa wọ́n mọ̀ pé iṣẹ́ ní bẹ níwájú wọn láti. tá a bá dìbò fún yín wọlé tẹ́ bá ṣe ń tó right lẹ́yìn tẹ́ bá ṣèjọba tán tẹ́ bá lọ àwọn aráàlú gan ló yẹ ká kóra jọ pọ̀ ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe. ṣe bẹ́ẹ̀ àti rẹ́ni tó ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé kò kọ́lé jẹyọ kan. bẹ́ẹ̀ ni àwọn bàbá ajásin ṣe bẹ́ẹ̀ wọ èèyàn ni wọ́n pẹ̀lú bí ìjọba ológun ti gbógun tì wọ́n tó kò wọ́n rí ìjọba lọ́wọ́ bàbá ajásin lórílẹ̀‐èdè Nàìjíríà irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ náà wọ́n sì lè dìde lórílẹ̀‐èdè yìí tó lẹ̀‐èdè Nàìjíríà yóò fi tòrò. mi ò tí fẹ́ kẹ́ kú lójú ọ̀nà bí ìbéèrè wa torí àkókò ọ̀nà ó wá ní kìrìsìtẹ́nì yóò wà á gbà báyìí tí ò wá fi ní kẹ́rẹ̀ bára rẹ̀. àkọ́kọ́ àgùdọ̀ dákẹ́ ṣe rí ètò tẹ́ ń ṣe yìí ọ̀pọ̀ èèyàn ní ìwò káàkiri àgbáyé arabi tí iṣẹ́ ti bẹ̀rẹ̀ nu àgùdọ̀ dákẹ́ àgùdọ̀ máa ń ṣe àwọn èèyàn níyè ká máa ṣe wọn níyè sí ní tó tọ́ kódà àwọn kan wà lára àwọn olóṣèlú pẹ́sẹ́lì tá a ní tó jẹ́ pé èèyàn gidi ni wọ́n tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ pé n tá n ṣe yóò dáa bí àpẹẹrẹ gómìnà báǹkì àpapọ̀ tó kú lórí àléfà Sanusi ṣẹlẹ̀ kó sọ́ngbà kan pé owó táwọn olóṣèlú wa lólẹ̀dẹ̀ Nàìjíríà gbà ó ti pọ̀ jù wọ́n ní kó panumọ́ lòun panumọ́ ó lòun panumọ́ ó ní sálárì àwọn sínétọ̀ ti pọ̀ jù àwọn lawmakers àwọn sínétọ̀ bínú wọ́n ní wọ́n ló fẹ́ kẹ́rẹ̀ bá àwọn wọ́n fẹ́ instigate Nàìjíríà against àwọn ṣùgbọ́n gbà tẹ́nìkan wá dáhùn lára àwọn sínétọ̀ ṣé ò sàn ní ó ní owó tẹ̀ fún wa ti pọ̀ jù ó ní owó tẹ̀ fún wa ó ló ti pọ̀ jù ẹ jẹ́ ká a gbọ́dọ̀ máa ṣe àmúlò irú àwọn àpẹẹrẹ yìí kí ẹ ṣe gbogbo náà ló dìbàjẹ́ tán ṣùgbọ́n ẹlòmíì ipò tó bára rẹ̀ ló dá lọ́wọ́ kọ̀ gbogbo nǹkan ló dìbàjẹ́ a gbọ́dọ̀ máa ṣe àmúlò irú àwọn ìwà rere yìí káwa náà ká sì máa ṣe àwọn èèyàn níyè pé àti ṣèjọba àlú àti ṣàkóso ìlú láti túlù ṣe ni kì í ṣe láti kówó jẹ ẹwọ ẹnìkan nínú Bíbélì èmi á máa sọ fún àwọn èèyàn kan lọ ka Nehemiah chapter 5 Nehemiah di gómìnà fún dídí ọdún 12 gọ́vnà ní Nehemiah for complete 12 years. bẹ́ẹ̀ni. nígbà tí Nehemiah ṣe ìjọba tán Nehemiah ó ní nínú ìjọba ó ní àwa kò sì ra oko kan. bẹ́ẹ̀ni. àti èmi àti àwọn arákùnrin mi ó ní àwa kò sì ra oko kan. bẹ́ẹ̀ni.
gómìnà mélòó lórílẹ̀‐èdè Nàìjíríà ló lè sọ bẹ́ẹ̀ ṣe bá rí gómìnà náírà àwọn gómìnà ìpínlẹ̀ Ondo tó ti jẹ ṣe bá rí agbọ́ ìkan tán sọ wípé 37 billion naira ní ss tó lọ́ọ̀kọ́ ṣùgbọ́n ní Máyà sọ pé ní gbogbo ọdún méjìlá tí mo fi ṣe ìjọba ìbẹ̀rù Ọlọ́run ló fi ṣe torí mo ní bẹ̀rù Ọlọ́run pé mi ò ra oko èmi àwọn arákùnrin mi ò ra oko ṣùgbọ́n sínétọ̀ wa lónìí wọ́n bá ti ń ralẹ̀ kiri wọ́n ra ẹ́stéètì. lẹ́yìn ìgbà táwọn gómìnà wa bá kó gbogbo nǹkan fẹ́ kó sápò tán kó sára tán jí kó tán nígbà bá wa parí tán náà á tún ní owó pension wọ́n á máa gba pension life pension wọ́n tún máa gbà á. yóò sì tún díje sí ipò senator wọ́n ti ń gba life pension as governor náà ló ń gbowó senator sẹ́rí wíkẹ́ndì orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kọ́lé fún lápá ní wọ́n kọ́lé fún l'Abuja wọ́n kọ́lé fún nípínlẹ̀ rẹ̀ sẹ́rí wíkẹ́ndì and practice ní Máyà sọ wípé nígbà tí mo di gómìnà ó ní èmi kò sì jẹ oúnjẹ gómìnà sọ̀rọ̀ pé nípa kábínẹ̀tì gọ́vnà ó ní oúnjẹ tó ń gbọ́dọ̀ máa pèsè fún wọn nínú kábínẹ̀tì ní Máyà 150 làwọn èèyàn tó ń jẹ ní kábínẹ̀tì lójoojúmọ́ 150 people. bẹ́ẹ̀ni. ó ní ṣùgbọ́n oúnjẹ tó yẹ ká jẹ ó là jẹ́ torí wípé iṣẹ́ ìlú ó ṣe pàtàkì ó ní àjàgà iṣẹ́ àwọn owó tó ń gbà lọ́wọ́ aráàlú tó fi ṣiṣẹ́ wọn ó ní àjàgà ń pọ̀jù fún wọn. nígbà tó lẹ́rìí ọkàn. ó wá reduce oúnjẹ tiẹ̀ gbogbo bí àwọn gómìnà wọn ṣe yàtà wọn ṣe yòtò lónìí ní Máyà reduce gbogbo rẹ̀. owó orí àwọn kan la fi ń kó nǹkan ìjọ. báyìí káwa máa jẹ níjẹ. wọ́n sọ nípa bóyá káwọn reduce owó àwọn lecturer báyìí àwọn lawmakers wọn reduce owó wọn àwọn governor wọn reduce owó wọn reduce owó ààrẹ àtàwọn allowances gbogbo tó ń fún wọn ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ìjọba náà fẹ́ máa reduce owó wọn ṣé kì í ṣe wickedness ni. nǹkan practice rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ Christian sọ pé politics ò dáa politics dáa o irú àwọn èèyàn tó bá ń ṣe ni kókó so irú ìgbésẹ̀ yìí àwa kìrìsìtẹ́nì a lè máa fi kọ́ àwọn èèyàn ká máa ṣí wọn níyè ṣí wọn lójú sí tó yẹ kí wọ́n mọ̀ tí wọn ò tí ì mọ̀ Nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ní dáa o. àmín àmín. àti wípé bó bá wà láǹfààní láti darapọ̀ mọ́ èyíkéyìí political party o gbọ́dọ̀ desperate. èmi náà fẹ́ àwọn tí kìrìsìtẹ́nì tó gbọ́dọ̀ yọra fún nìyẹn. tó bá ti desperate kò sọ́jọ́ tó ò lè ṣe bí. bóyá wà nínú ẹgbẹ́ òṣèlú tó wà àwọn political party tó wà nílẹ̀ báyìí ló darapọ̀ mọ́. lẹ́yìn ọ̀sìnlẹ́gbẹ́ òṣèlú gan desperation gan ni mo kọ́ ṣáájú ìfà. tó bá débẹ̀ má sọ pé dandan fẹ́ digbá dandan tó bá ti sọ pé dandan kò sí ibi táwọn tó wà mẹ́rin ṣe ni wọ́n máa ṣe o ibi tí wọ́n ṣe lọ́ọ́ máa ṣe o. tó bá sáà fẹ́ fi da nǹkan náà ló fẹ́ fi da. tọ́ bá ní kó wá ṣe bí kan tó ní kí n tó fẹ́ kó lè tọ̀ lọ́wọ́ ọ̀ ṣe má dẹ̀ spirit tó bá darapọ̀ mọ́ èyíké. ṣùgbọ́n tó bá ti ní tẹ́lọ́rùn pé tọ́lọ́run bá ti ní ọ̀dà náà ló dá. nǹkan bá fún ẹ déédéé bóyá wọ́n fún ẹ ní political appointment eléyìí tán bá fún ẹ ó wàá ṣiṣẹ́ òun gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ tó ní ìbẹ̀rù Ọlọ́run ẹ má jẹ́ ntàn yín atọ́kùn bí àwọn tí wọ́n fún ní political appointment ní Nàìjíríà tán bá kówó jẹ bí olè pamọ́ dọjọ́ kú o. bẹ́ẹ̀ni. àwọn tán sọ di gómìnà sálárì wọn kúkú yó wọn. allowances gan kọ́ bí èèyàn bá di gómìnà lólẹ̀ Nàìjíríà fọdún mẹ́rin péré kó mọ̀ kówó jẹ. ó ti tó o. kó kàn jẹ́ pé àwọn ẹ̀tọ́ tó tọ́ sí nìkan ní ń gbà ìrandíran rẹ̀ ò lè tòṣì mọ́. ṣùgbọ́n torí ẹ̀mí èṣù ẹ̀mí òkùnkùn tó fún ọlọ́kànjú àyè náà. ó lọ́pọ̀lọpọ̀ ó ru erin lórí tí ó tún máa fẹsẹ̀ mú kàmùdù. ẹ ṣeun púpọ̀ ajé ìrere torí àkókò wa mo lérò pé lọ́jọ́ mi náà pé a tún tẹ̀ wájú ní lórí àkòrí ó tiẹ̀ ń wá sí mi lọ́kàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tán tiẹ̀ ń sọ pé ọ̀rọ̀ òṣèlú yìí ò dáa òṣèlú tí ń ṣẹlẹ̀ ní ilé ìjọsìn kọ̀ọ̀kan kọ́ bóyá a sọ̀rọ̀ nípa òṣèlú inú ìjọ gan. a lè perú wọn lóṣèlú ìwà ara ibi tá a ti ń ṣì mú ni wípé bẹ́ẹ̀nìkan bá ti láre kérekè lọ́wọ́ àwọn ló lóṣèlú ni definition òṣèlú tó wọ́n yẹn pé téèyàn bá ti smart tó wà diplomatic tó lè gbẹ̀yìn gbogbo jẹ́ wọn á pè ní olóṣèlú kò sì rí bẹ́ẹ̀. tó máa ń ṣerú ẹ̀nu ṣọ́ọ̀ṣì kì í ṣòṣèlú nù. a jẹ́ pé ìwà rékèrékè ni ìwà bàjẹ́ ni. ẹ̀ṣẹ̀ gbogbo ajé ìrere lọ́jọ́ mi bí Ọlọ́run bá fa lórí ọ̀fẹ́ á tún máa tẹ̀síwájú Ọlọ́run bá fẹ́ ká tẹ̀síwájú lórí àkòrí lọ́sẹ̀ tó ń bọ̀ á tẹ̀ wájú lápá bẹ̀ bó bá sì jẹ́ pé àkòrí mi náà ni Ọlọ́run fẹ́ jẹ́ kí àtúmọ̀ gbọ́ á jẹ́ wípé lọ́sẹ̀ tó ń bọ̀ á máa kòrí mi nu adúpẹ́ lọ́wọ́ ajé ìrere Cephas Akinrodolu pé àpè lórí ètò lónìí tẹ̀sí jẹ́ wa. ẹ ṣojú òní tí yìí. ẹ bá ń kí àwọn ọmọ Ọlọ́run kó tó di pálejò omi kejì ó máa wọlé bọ̀. gbogbo ẹ̀yin èèyàn lu akínyìn bíi tẹ́tí wò ní ètò yìí o orílẹ̀-èdè Nàìjíríà ó dá o ṣùgbọ́n automatic kọ́ o ojúṣe tiyín ojúṣe tàwa náà àti níta bá ti ń gbìn sínú àwọn ọmọ wa àtàwọn tí ń bọ̀ lẹ́yìn wa ni ó sọ bóyá orílẹ̀-èdè yóò dá àbí yóò kù díẹ̀ káàtó ṣùgbọ́n lọ́lọ́ Ọlọ́run nígbà tó bá ń dára àjọjọrọ̀ rẹ̀ ni. àmín ẹ ṣeun púpọ̀ ajínrere Cephas Akinrodolu àwọn náà lẹ lórí ọ̀fẹ́ láti máa wò lójú mọ́ máwòrán yín látẹ̀ẹ̀kan lórí ìkànnì KAFTAN TV Yorùbá pàápàá jùlọ lórí ètò yín ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ẹ̀yin ẹ má yí pò ń bẹ̀ mò ń padà bọ̀.
KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Inú wa dùn láti gbà yín padà lórí ètò yín ètò wa ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Ajínrere Cephas Akinrodolu náà ti ń bá wa sọ̀rọ̀ lórí àkòrí gbòòrò tá pè ní ipa Kristẹni nínú ètò òṣèlú àti ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà apá kẹrin rẹ̀. Náà bẹ́ẹ̀ náà ni a ṣe wà a ṣe ń tẹ̀síwájú pẹ̀lú àlejò wa kejì tí wọ́n ti tún wọlé agbára pẹ̀lú mi. Àwọn náà ni olùṣọ́ àgùntàn Henry Akinsehinwa. Bàbá ẹ mà kú kalẹ̀. Ẹ ṣé olóòtú ẹ kú ètò. Ẹ ṣeun púpọ̀, inú wa dùn pé a tún pè yín lónìí tẹ́ jẹ́ wa. Ẹ bá kí gbogbo ọmọ Ọlọ́run káàkiri àgbáláyé. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri àgbáláyé mo kí yín o, a kú ọjọ́ ìsinmi o, ìsinmi ayọ̀ làwọn máa ní o. Ẹ ṣeun púpọ̀ olùṣọ́ àgùntàn. Ní ọ̀sẹ̀ tí ó kọjá níbi tí a bá ọ̀rọ̀ náà dé náà ni a pè ní pé àwa Kristẹni tí a jẹ́ ìmọ́lẹ̀ ayé ṣe ló wá dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ Kristẹni tó yẹ kí tí wọ́n jẹ́ ìmọ́lẹ̀ ni wọ́n wá ń sá fún òkùnkùn tó sì jẹ́ pé òkùnkùn ni máa ń sá fún ìmọ́lẹ̀ torí pé àkókò tí kò à ń papá mára lọ́sẹ̀ tó kọjá náà mo ṣe ní tó bá dọ̀sẹ̀ yìí pàtẹ́ iwájú lápá abẹ. Ìbéèrè tí wọ́n béèrè òun náà ni pé olùṣọ́ àgùntàn ọ̀nà wo ni ìjọ lè gbà àbí ẹ jẹ́ n kọ́kọ́ béèrè báyìí pé ǹjẹ́ ó ṣeé ṣe kí ìjọ ó ní ẹ̀ka ètò òṣèlú? Ǹjẹ́ Kristẹni lè ní ẹ̀ka ètò òṣèlú nínú ìjọ? Ẹ ṣé Atokun, ó ṣeé ṣe ó ṣeé ṣe dáadáa kí ìjọ ní ẹ̀ka tá a máa kọ́ ọmọ ìjọ tán bá ní ẹ̀bùn ìṣèjọba ní ètò ìṣèlú tó bá ìlànà Ọlọ́run mu nítorí pé ètò ìṣèlú wà àtinú Bíbélì ló ti wá. Tá a bá wo àwọn ọ̀dọ́ láyé àtijọ́ ní ìran àwọn Júù ńgbà yẹn wọn ò fi ọ̀rọ̀ Ọlọ́run ṣeré. Ọ̀rọ̀ Ọlọ́run tán dẹ̀ nígbà yẹn kò wọ́pọ̀ bí eléyìí tá a ní lénìí. Ìwé òfin Ọlọ́run tán bá ń lẹ̀ làwọn kà ń gbà yẹn. Ṣùgbọ́n àwa báyìí a ní materials tó jù yẹn lọ tá a lè fi kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìwọ̀nba tán wọ́n nígbà yẹn wọ́n ṣàmúlò ẹ̀. Ẹ wo irú ẹ̀dá bíi Dáníẹ́lì wọ́n kó Dáníẹ́lì mẹ́rú lọ sí Bábílónì ni ṣùgbọ́n nígbà tó wà ní Bábílónì ó lo píríncípù ọ̀rọ̀ Ọlọ́run tó bá ń lẹ̀ pé òun máa kàwé pé àwọn bàbá òun lọ́lọ́run ó dẹ̀ ní òfin tí Ọlọ́run yẹn fún wọn òfin yẹn ló wá ń tẹ̀lé ní ilẹ̀ àjòjì. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé òfin tó ń tẹ̀lé yìí ó jẹ́ kó ní ìbẹ̀rù Ọlọ́run ju ìbẹ̀rù èèyàn lọ. Kò sí bí kankan ṣe lè ṣẹlẹ̀ á wò láti perspective Ọlọ́run pé ṣe ni Ọlọ́run máa dùn sí nǹkan tó ń fẹ́ ṣe. Òun ló sì ràn án lọ́wọ́ láti débi gíga nílẹ̀ àjèjì nínú òṣèlú Bábílónì. Ó tó sáà kan tó yẹ pé àwọn aráàlú Bábílónì gan àwọn ọmọ ìbílẹ̀ Bábílónì tó bẹ̀rẹ̀ sí ní lára ẹ̀ pé tó jẹ́ òníkan ni tó sọ di gọ́vùnà wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n tún dìtẹ̀ mọ́ títí ǹjẹ́ jẹ́ mọ̀ pé nǹkan tó káwọ́ Ọlọ́run kò báyìí léni tá a wà yìí tí ó jẹ́ kí Ọlọ́run ó dìde ni wípé àwa la gbé Ọlọ́run dìde a fún Ọlọ́run ní challenge tó máa gbé dìde ṣé mo gbé nígbà tí Daniel fún Ọlọ́run ní challenge tó fẹ́ tó máa gbé dìde Ọlọ́run dìde ní ìjọba kọ̀ọ̀kan ìjọba Nàìjíríà báyìí tábà lè máa fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ọmọ wa nínú ìjọ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí pé ó yẹ ká ní ẹ̀ka kan fún òtòṣèlú òtòṣèlú táwọn sọ yìí kì í ṣe pé bí àwọn ayé ṣe ń ṣèlú bí bá ṣe lè ṣe ìlú gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run tá a máa dúró gẹ́gẹ́ bí ọkàn Ọlọ́run tá a máa dúró gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run nǹkan tá a gbọ́dọ̀ máa fi kọ́ àwọn ọ̀dọ́ most especially àwọn ọ̀dọ́ ní ìjọ Ọlọ́run nìyẹn ní máa build àwọn ọ̀dọ́ tó yẹ pé owó náà máa ranjú mọ́ kiri nípasẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ á mọ̀ wípé nǹkan tó wà nílé ayé ju pé ọ̀rọ̀ owó lọ. Nígbà tí Daniel ń gbà yẹn tí wọ́n ní kí Daniel kọ́ mọ́ gbàdúrà sọ́lọ́run ẹ̀ mọ́ ó wà nínú ìjọba Bábílónì gbà yẹn. Àwọn àlọ́ torí tiẹ̀ wọ́n á ní ká lọ ṣòfin kan kalẹ̀. Pé torí wọ́n ní pé Daniel pé ó dà pé secret ẹ̀ ni Ọlọ́run tó sin àdúrà yẹn. Kò ní ṣaláì má gbàálẹ̀ mẹ́ta lójúmọ́. Wọ́n á fẹ́ rè yẹ. Nígbà tó wá pé wọ́n ti ṣòfin ẹ̀yin yóò mọ̀ pé èmi kọ́ ni mo dá wà níbí mi ò wá ṣojú àpò ara mi mo wá ṣojú Ọlọ́run ìgbà ló ṣe wá ṣí fèrèsé ẹ̀ sílẹ̀ sí ọ̀sán Jerusalem pé kẹ́lẹ̀ mọ̀ pé mò ń gbà á ìyẹn tó bá fẹ́ kẹ́ ẹ ṣe Ọlọ́run dẹ̀ tó ti bẹ́ẹ̀ dìde sọ̀rọ̀ ẹ̀ nígbà tó ń tẹ̀ tí wọ́n jù sínú ihò kìnìún Ọlọ́run dìde kìnìún ò lè jẹ́ ṣùgbọ́n nígbà tó ṣàtìkò tí àwọn ọ̀tá tí ọba rí pé Ọlọ́run tí ẹ ní ìsìn Ọlọ́run gidi ni o Ọlọ́run alààyè ni wọ́n ju àwọn ọ̀tá Daniel sínú ihò kìnìún ká tó débẹ̀ ìbéèrè sọ pé kìnìún ti hàn wọ́n kó
Ọlọ́run dúró di àwọn tó máa gbé òun dìde ṣiṣẹ́. Mo ní ìgbàgbọ́ wípé tá a bá ń kọ́ àwọn ọ̀dọ́ wa nílé ìjọsìn kọ̀ọ̀kan báyìí, tá a bá ń kọ́ ní ètò ìṣèlú, Ọlọ́run máa fún ọ ní opportunity yẹn máa yọ. Kò sí ká di president, bó jẹ́ senate, house, níbi tí wọ́n ti ṣe bill, tí wọ́n ti ṣe law, bí jẹ́ bẹ́ẹ̀ dán máa náwọ̀. Àwọn gbọ́dọ̀ máa ṣagbátẹrù òfin tó máa ṣe Nàìjíríà lóore. Kí n ṣe àwọn òfin tó fẹ́ kò ní kó jẹ́ pé ìgbà tí Christian bá di president rárá, ṣùgbọ́n àwọn ibi tó ṣe kókó Ọlọ́run ló máa fún ẹ tó bá ti rí pé ẹni ti múra, ẹni ti gbáradì. Bẹ́ẹ̀ni. Ọlọ́run máa ń wo ìmúra èèyàn. Ṣé ẹni ti mà ṣọ́ tó láti ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe. Torí pé iṣẹ́ ìránṣẹ́ ńlá ni iṣẹ́ òṣèlú o. Ọ̀dùn táwa Christian bá bẹ̀rẹ̀ sí ní rí iṣẹ́ òṣèlú gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ ńlá. Nílẹ̀ ṣe kankan o, iṣẹ́ ìránṣẹ́ ni. So Ọlọ́run máa ń wò ó pé ṣé ẹni tí tó bá ti rí pé o ti múra tán á tì yẹ síbi tó yẹ. Nígbà tó bá dé wà dé sínétọ̀ báyìí tó wà ní senate, tó bá jọmọ Ọlọ́run ni, gbogbo èrò ọkọ ni pé bí ayé ṣe máa rọrùn fún àwọn ará ìlú. Bẹ́ẹ̀ni. Kí ni màá ṣe tí Ọlọ́run fi máa dùn sí mi. Bẹ́ẹ̀ni. Àwọn máa sọ bíi Joseph pé kí èmi kí ó ṣe èyí kí èmi sì ṣe sí Ọlọ́run. Gbogbo bíi tó bá rí i pé ó wà satanic. Kò ní fọwọ́ sí. Mo dẹ̀ pé nípasẹ̀ náà á náwọn kan tá a ti kó mọ́ra. Bẹ́ẹ̀ni. Tí wọ́n á ti pasẹ̀ gan ọmọ Ọlọ́run. Tí ìgbé ayé ẹ̀ máa jẹ́ ìpèníjà fún àwọn tó kù. Ṣùgbọ́n ohun tá a rí lè nígbà ni pé àwa tá a pera ní Kristẹni yẹn a ò múra. Ẹ̀mí mámúni ti wọnú wa. Lọ́pọ̀lọpọ̀ ìgbà mo ti rí Kristẹni tó sọ pé ẹ̀sà tẹ́yìn náà bá débẹ̀ ṣé tẹ́ bá lọ darapọ̀ mọ́ wọn obìnrin tẹ́ ṣe gbé báìbù yìí nǹkan lẹ́wọ̀n máa ṣe o. Nígbà tí wọ́n jiná. Èèyàn kan sọ pé ó lóun trust ara wọn pé tó bá dépò ìjọba gan báyìí pé òun náà máa kówó jẹ o. Kristẹni ló ń sọ yẹn. Kí wọ́n la fi jẹ́ Kristẹni? Ṣé orúkọ la fi jẹ́ Kristẹni ni? Àbí ká ṣàkàwé mọ́ pé ọmọ ìgbàgbọ́ ni mí. Àbí mo fẹ́ lọ ṣọ́ọ̀ṣì. Ìgbé ayé tó ń tẹ́ Ọlọ́run lọ́rùn ni. Àgbọ́dọ̀ tẹ́ra wa lọ́rùn mọ́. Ọlọ́run la máa tẹ́ lọ́rùn. Ọlọ́run la wa máa ṣe sálárì tiwa fún wa. Nígbà táwa bá ń ṣe tó lọ́lọ́run máa ṣe tiwa. Bẹ́ẹ̀ni. So bó ṣe ká ṣe rí ìgbé ayé so tí bá wá rí àwọn Kristẹni báyìí lẹ́yìn tá a sọ pé kò dáa fún pé kò yẹ kí Kristẹni kó máa lọ sí ètò ìṣèlú pé kó join politics. Kristẹni gan ló yẹ kó join ẹ̀. Ṣùgbọ́n káyà join ẹ̀ based on biblical principles. Ẹ ṣé púpọ̀ olùṣọ́àgùtàn níbi tí ẹ bọ́rọ̀ dé ẹ sọ àwọn ọ̀rọ̀ kan ní ìsìn tí ó jẹ́ kí n béèrè ìbéèrè tàbí kí n sọ ẹni pé ẹni àwọn kan tí ẹ ń sọ wípé òun ò tiẹ̀ gbẹ̀rí ara òun jẹ́ pé tóun bá wọnú òṣèlú báyìí bí àwọn ò ní dídàkudà àbí òun ò ní di nǹkan míì. Ó dàbí ẹni pé eléyìí ní fa ẹ̀rù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó tiẹ̀ ń dàbí ẹni wípé bàbá kan gan tiẹ̀ pè mí ní àárín ọ̀sẹ̀ olùṣọ́àgùtàn ni wọ́n ṣeéṣe ká máa wà lọ́wọ́lọ́wọ́ báyìí láti ọ̀rá ìgbómìnà mo sì rí àwọn nǹkan míì tí wọ́n sọ bẹ́ẹ̀ mo sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ò pè náà ni wọ́n ní irú nǹkan bẹ́ẹ̀ lọ́kàn pé ṣé irú òṣèlú tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí mi pẹ̀lú Ajínrere Akinrodolu ti sọ lẹ́ẹ̀kan pé ṣé irú òṣèlú èmi náà tiẹ̀ máa ń wò ń gbà mí pé ṣé òṣèlú tí ó yẹ pé ìpàdé lóru ni wọ́n ń ṣe ṣé òun náà ni á ní kí Kristẹni ò lọ ṣe ni ṣé òṣèlú pínwó tó jẹ́ pé owó ni wọ́n máa ń pín láàrin ara wọn yìí ṣé òun náà láà ní kí ọmọ Ọlọ́run kó lọ darapọ̀ mọ́ ni àbí ṣé irú òṣèlú à ń jínigbé à ń pànìyàn à ń fi ẹ̀mí ṣètùtù à ń ṣèrúbọ kan tó gorí àléfà ṣé òun náà láà ní kí Kristẹni ò lọ ṣe ni a sì ti rí wípé àti nínú ìdáhùn yìí àti nínú ìdáhùn Ajínrere a rí wípé ẹ ti tàn mọ́lẹ̀ sí wípé rárá kì í ṣe irú òṣèlú bẹ́ẹ̀ kì í ṣe irú òṣèlú tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń practice lọ́wọ́lọ́wọ́ yìí náà ni ọmọ Ọlọ́run ni pé ni ó bá wọn lọ́wọ́ sí tá bá ń ṣe nǹkan kan tí ò tẹ́ ọmọ Ọlọ́run lọ́rùn níbẹ̀ kò ní bá wọn ṣe bí wọ́n bá ti ṣe nǹkan kan tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé bí wọ́n bá wà tí wọ́n fẹ́ gbé bíìlì kan jáde tẹ̀sán pé bíìlì yìí kò ní eléyìí kì í ṣe ti Ọlọ́run ó wà satanic ó jẹ́ ti Sátánì ni irú ẹni bẹ́ẹ̀ kò gbọdọ̀ bá wọn ní irú ọwọ́ sí irú nǹkan báwọn. Ẹ wá béèrè báyìí pé nígbà tí a ti mọ̀ pé bó ṣe rí nù ṣùgbọ́n àwọn kan tí wọ́n gbẹ̀rí ara wọn jẹ́ tán sì sọ wípé àwọn Kristẹni àwọn kan tí wọ́n ríra wọn pé bó ni Kristẹni ó ṣe lọ ṣe tí òun ò fi ní kẹ́rẹ̀ bára wọn yìí ǹjẹ́ gbogbo Kristẹni ló wá lè ṣe òṣèlú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín lọ́sẹ̀ tó kọjá a kà nínú ìwé mímọ́ pé ẹ̀bùn ni àwọn fún yẹn tí ń ṣe ṣàkóso so tabasi ni a wò dáadáa ó dàbí iṣẹ́ ìránṣẹ́ ojú tá a fi padà wò ṣé a wá lè sọ wípé gbogbo ẹni tó bá wá jẹ́ Kristẹni ló wá lè ṣe òṣèlú ni àbí àwọn èèyàn tí wọ́n bá ní ẹ̀bùn yẹn nìkan ni a lè sọ wípé wọ́n lè darapọ̀. Ẹ ṣe olóòtú gbogbo Kristẹni kọ́ ló lè ṣe òṣèlú
èmi ò sì fara mọ́ gẹ́gẹ́ bí bíbélì gan pé kí olùṣọ́ àgùntàn ìjọ kó sọ pé òun fẹ́ lọ ṣe òṣèlú torí pé iṣẹ́ tí wọ́n ti gbé lọ́wọ́ gan ìyẹn ti tó gan kò tí ì lè parí ẹ̀ kó a lọ fi àwọn àgùntàn lẹ̀. iṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ ó fẹ́ ju débi pé àtẹ̀ tí. so mi ò fara mọ́ pé kẹ́ni kankan àwọn olùṣọ́àgùntàn tó kọ́ àwọn jọ òṣèlú èmi ò fara mọ́ yẹn kò yẹ ká ń ṣe yẹn kìdẹ̀ ń ṣe gbogbo kìrìsìtẹ́nì ló lè ṣe òrìlú ẹgbẹ́ bá ti kà ní ọ̀sẹ̀ tó kọjá pé ẹni tí ò bá jiná bẹ́ẹ̀ ni tí ò bá jẹ́ mọ́ gbọ́ nàbà wọ́n ní kẹ́ni yẹn ní ẹ̀bùn òṣèlú bẹ́ẹ̀ ni ẹ ti máa study ẹni nínú ìjọ pé ilé títí ìkàwá fẹ́ darí gẹ́nu ìjọ olùkọ́ máa débẹ̀ àti organize àwọn èèyàn ló mọ bí gbogbo ẹ ṣe máa settle bí gbogbo ẹ ṣe máa arrange ẹ ti ń study ẹ ti mọ̀ pẹ̀lú ìtọ́ni Ọlọ́run náà ẹ ti mọ̀ pé ẹ ní ìlẹ́bù òṣèlú gbogbo àwọn bẹ́ẹ̀ lẹ́wọ̀n máa gádà sójú kan ló máa ní group kan tẹ́ máa fi wọ́n sí ẹ lè pe àwọn èèyàn láti ta gan resource person láti ta tó yẹ pé Christian kó wá fún wọn talk bẹ́ẹ̀ni bá ṣe ń ṣe òṣèlú tó bá lànà Ọlọ́run mu bẹ́ẹ̀ni torí ẹ̀ tí mi sà so number one ni pé kẹ́ ẹ ní ẹ̀bùn yẹn kéèyàn ní ẹ̀bùn number two ni pé kẹ́ ẹnìyẹn jiná nínú ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ni kó lè jẹ́rìí ara ẹ̀ gbé kó lè gbẹ̀rẹ̀ ara ẹ̀ pé kìrìsìtẹ́nì lòun. pé wọn ò lè influence life tòun mọ́ òun ló máa influence life àwọn èèyàn. ẹni tó lè jẹ́rìí ara ẹ̀ wípé fún èmi o gẹ́gẹ́ bí Paul pé ní ààyè mi o fún Jésù ni bẹ́ẹ̀ni ikú mi o Jésù ni bẹ́ẹ̀ni kìrìsìtẹ́nì ò bá ti lè sọ yé kì í ṣe kìrìsìtẹ́nì challenge ta ní ni tẹ́rù fi ń bá àwọn ènìyàn because ọ̀pọ̀ tó ń pa wọn ní kìrìsìtẹ́nì lẹ́ni tán lọ ní òṣèlú wọn kì í ṣe kìrìsìtẹ́nì kò sí àárín méjì it's either you are a Christian or not kò sí pé Christian tí ò gbóná ni rárá it's either kó má jẹ́ Christian rárá torí èṣù ò mọ Christian kan pé kò gbóná it's either you are tó o bá ti gbóná ẹran èṣù ni. So Christian ẹni gbọ́dọ̀ rí dájú pé òun ní Kristi lóòótọ́ pé ẹni ọ̀tún lòun. bẹ́ẹ̀ni wọ́n ti di ẹni ọ̀tọ̀ tí ó pé tóun bá débẹ̀ pé ò lè wà tempted now nígbà tó ń sọ pé ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé pé òun kan máa sọ pé ṣé ìpàdé lóru tán máa ń ṣe yìí ṣé kò náà wàá máa bá wọn ṣe báyìí tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú lóru pàdé wọ́n á máa pínwó wọ́n á máa ṣe ìdí gan ni ètò ẹ̀ka fi join yẹn. Bíbélì sọ ní Matthew chapter 5 verse 16 ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kí àwọn èèyàn kó rí iṣẹ́ rere kí wọ́n sì fi ògo fún Ọlọ́run. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ alẹ́ nínú àwọn kìrìsìtẹ́nì máa ń yangàn pé ìmọ́lẹ̀ ayé ni mí ìmọ́lẹ̀ ayé ni mí tata dẹ̀ ń ràn dín máa ga lórí nínú chọ́ọ̀chì ìmọ́lẹ̀ ayé ni mí gbogbo ọgbọ́n náà ìgbó ogójì kan náà kò kọjá nínú chọ́ọ̀chì àwọn ní pé lọ síbi tí òkú bírímù wà báyìí kó lọ tàn mọ́ náà nígbà rárá ìmọ́lẹ̀ ayé ni mí bẹ̀rẹ̀ mi ò ní lọ sínú òkùnkùn ìmọ́lẹ̀ níbo ló ti fẹ́ tàn mọ́lẹ̀ yẹn ṣé inú ìmọ́lẹ̀ àti máa ń tàn mọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ ò kì í níyì nínú ìmọ́lẹ̀ ibi tí iyì àti ògo ìmọ́lẹ̀ wà ní nínú òkùnkùn bẹ́ẹ̀ni ibi tí òkú bírímù bá wà kí ìmọ́lẹ̀ débẹ̀ báyìí kí gbogbo ẹ̀ disappear ìgbà náà máa rí ògo ìmọ́lẹ̀ ibi tí a ti ń pín owó gan tán pín millions of naira tán dẹ̀ rí ẹ tó ní no ká mẹ́ dàtọ̀ pé ọmọ má pín dọ́dọ̀ ẹ̀ tó bá yẹ pé owó tí o má pín dọ́dọ̀ ẹ̀ kò ní gbà ọ̀nà àwa jẹ́ káwọn kan máa wu àwòkọ́ṣe ẹ̀ àwọn kan àwa máa fọ́lù ẹ̀ nìyẹn àwọn kan á máa fọ́lù ẹ̀ nínú pátì yẹn pé èèyàn kan lélẹ̀ kí ló fi ṣorí wọ́n á lọ máa bá pé ẹ̀jọ́ ẹ ti ẹ̀kọ́ mi lọ́nà bẹ́ẹ̀ báwo ẹ ṣe ń ṣe tẹ́lẹ̀ torí ọ̀pọ̀ ní ò fẹ́ ṣe kan tó wọ́n mẹ́sàn bàbá jẹ́bi mẹ́sàn ṣéwù sanilẹ̀ kan bó sọ̀rọ̀ báyìí pé ó ní supporters ni tó ní àwọn èèyàn lóòótọ́ ṣìkẹ́ wọ̀ pé àwọn kan tó ń pa wọn kìrìsìtẹ́nì wà ń bẹ̀ tí wọ́n lè sọ̀rọ̀ mùsùlùmí ló wá ń sọ̀rọ̀ àwọn kan náà wà nínú sínẹ́ẹ̀tì tí wọ́n dẹ̀ wà ókè pẹ̀lú ogun tó lọ àwọn èèyàn kì í ṣe kìrìsìtẹ́nì àwọn kan ń lọ ṣọ́ọ̀ṣì ni wọ́n bàbá ti wọlé náà kàn lọ ṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ ni sà so irú kan tó ń ṣẹlẹ̀ nìyẹn. a ti sọ lọ́sẹ̀ tó kọjá torí àkókò bàbá ẹ sọ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ christianity wà christian religion wà ọ̀pọ̀lọpọ̀ wọn pé kán lè rí kọ́lẹ̀ nínú fọ́ọ̀mù tó máa ń fìlì pé religion ẹ̀sìn wo ló ń ṣe àwọn ẹ̀sìn kàn ṣe ẹ̀sìn ìgbàgbọ́ ni àwọn ò kì í ṣe onígbàgbọ́ tiwọn. ẹ ṣeun púpọ̀ olùṣọ́ àgùntàn bóyá gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan bí Ọlọ́run bá fẹ́ kí a tó tẹ̀síwájú lórí àkòrí lọ́sẹ̀ tó ń bọ̀ a jẹ́ wípé a tẹ̀ wájú tó bá sì jẹ́ pé àkòrí mi náà lọ́lọ́run fẹ́ jẹ́ kí a gbé yẹ̀wò a jẹ́ wípé a ń mú àkòrí mi gbọ́ a jẹ́ wípé bí apá kẹrin náà ó ṣe díẹ̀ náà nínú láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin náà tí a ti ń bá bọ̀ lórí ètò yìí a dúpẹ́ lọ́wọ́ yín pé àpò yín lónìí tẹ̀sí jẹ́ wa olùṣàgùntàn ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Ọlọ́run kẹsì bá ń dágbére fún wọn. ẹ̀yin ará ilé mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń fa àkókò sílẹ̀ láti wo ètò yìí
mo sì gbà wá mọ̀ràn wípé ìmọ̀lẹ̀ ayé tọ́lọ́run pè wá kò ní ká ràdí máa ń ga nínú chọ́ọ̀chì o Ọlọ́run fẹ́ ká jáde ká lọ tàmílẹ̀ sínú òkùnkùn bá a ṣe ń tàn án yẹn àwọn èèyàn ń rí iṣẹ́ rere wa wọ́n sì ń fògo fọlọ́run tá a bá tàn mọ́lẹ̀ a ò ní fògo fọlọ́run o so tí tàn mọ́lẹ̀ wa ló fògo fọlọ́run Olúwa ràn wá lọ́wọ́. àmín ẹ ṣeun púpọ̀ olùṣọ́àgùntàn Henry Akinsehinwa náà lẹ lórí ọ̀fẹ́ láti máa wò lójú móhùnmáwòrán yín látẹ̀kan ní orí abala àkòrí tí a pè ní ipa kìrìsìtẹ́nì nínú ètò òṣèlú àti ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà apá kẹrin rẹ̀ ni àti mú wá sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́yín èyí tí a sì ń sọ náà ni wípé níbi tí a parí ọ̀rọ̀ ni pé kì í ṣe gbogbo èèyàn tó pera rẹ̀ ní kìrìsìtẹ́nì ló lè lọ sí ìdí òṣèlú o àkọ́kọ́ wọn ní irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ẹ̀bùn ìṣàkóso tó lẹ́bùn òṣèlú ọ̀hún kí olùṣọ́àgùntàn ilé ìjọsìn rẹ̀ kí wọ́n rí àwọn ẹ̀bùn kan sì gbé àwọn ẹ̀ka kankalẹ̀ kó wà nínú ètò ẹ̀kọ́ láti máa kọ́ wọn bí a ti ń ṣèlú rèé o bí a ti ń ṣèṣàkóso rèé o ẹni tó bá ní ẹ̀bùn ìṣàkóso tàbí ẹ̀bùn òṣèlú irú àwọn èèyàn bẹ́ẹ̀ kí wọ́n rí pé wọ́n sè wọ́n jiná dáadáa nínú ọ̀rọ̀ Ọlọ́run kan rí wípé wọ́n ti di ẹni ọ̀tọ̀ wọ́n di ara ọ̀tọ̀ kó tó di pé wọ́n wọbẹ̀ ẹ rí wípé ìpinnu ni àbí bí àwọn ilé ìbò ṣe máa ń sọ pé choice ni kì í ṣe dandan fagídí mọ́ ẹnikẹ́ni pé gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì ọ̀yà ló máa ṣòṣèlú o ṣùgbọ́n ẹ mọ̀ wípé gbogbo kìrìsìtẹ́nì ni ó lẹ́tọ̀ọ́ láti dìbò gbogbo àlà á dìbò nígbà náà tí a bá wá lọ ń dìbò fún ẹni tí èso ọmọ Ọlọ́run á jẹ́ wípé fúnra ara wa la wá ń ṣe ra wa a ò ní ṣe ra wa o torí náà a gbọ́dọ̀ rí dájú wípé ẹni tí a tiẹ̀ mọ tẹ ẹ̀ka wa fún tá a mọ dìbò wa fún gẹ́gẹ́ bí adarí pé kó wá darí wa ó yẹ kó jẹ́ ọmọ Ọlọ́run ó yẹ kó jẹ́ ọmọ ìmọ́lẹ̀ kò yẹ kó jẹ́ ọmọ òkùnkùn kò yẹ ká máa dìbò fún òkùnkùn láti wá máa darí àwa ìmọ́lẹ̀ eléyìí náà ni à ń fọn rere rẹ̀ fún gbogbo ènìyàn a sì gbà ládùúrà pé Ọlọ́run yóò jẹ́ kí òye rẹ̀ kí ó yé gbogbo wa báyìí ẹ jẹ́ kí a dókè lọ́hùn nígbà tí n bá wá padà dé ìrere náà ni ó máa gorí afẹ́fẹ́ ẹ má yí kúrò ńbẹ̀ mò ń padà bọ̀.